èmi mọ̀ pé bógún bá jẹ lọ ọgbọ̀n á jẹ bọ̀ àṣírí ti tú àṣírí gbogbo tó wà nídìí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu Lizzy Anjorin àṣírí ti tú láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn tèmi náà tún gbàlejò ẹni tó súnmọ́ bàbá Ìjẹ̀ṣà ní ìkànnì Tẹ̀tẹ̀pọ̀pọ̀ rédíò àwọn àṣírí pẹrẹpẹrẹ àṣírí tú ẹ jẹ́ ká gbọ́ ẹ jẹ́ ká wo fídíò ìdílẹ̀dílẹ̀ ká dẹ̀ share rẹ̀ ilé ayé yìí ká ṣá máa ṣe dáadáa ṣoore kó máa ṣe lọ ṣèkàṣèkà kó máa ṣe lọ àtúnrẹ́ àtìkà ìkan kì í gbé oníkálukú ó bẹ̀rù rẹ̀ níbodè ẹ jẹ́ ká gbọ́. wọ́n ní gbogbo nǹkan tí Ìyábọ̀ Òjó sọ nípa Ìjẹ̀ṣà pátápátá wọ́n ní irọ́ ni o wọ́n ní irọ́ pátápátá ni wọ́n ní kò sí ẹ̀rí kan ṣoṣo so kò sí ẹ̀rí kan ṣoṣo definitely ti ní àṣírí kan tó fi threaten wọn lọ́dà Gistlover àwọn tó dájọ́ Ìjẹ̀ṣà wọn á ti ní àṣírí kan tí Gistlover tó fi mú wọn ó dàbí kéèsì Naira Marley ṣé mọ̀ pé tí very dark man tí ò bá tú àṣírí Ìyábọ̀ Òjó pọ̀ ní WhatsApp group a ní mọ̀ wípé èèyàn mímọ́ wọn dáadáa lẹni tó bá wọn rán Naira Marley lẹ́wọ̀n ibriate tí ò bá sí wípé àṣírí WhatsApp group yẹn tú kò sẹ́ni tó máa fọ̀ sí ilẹ̀ kò sẹ́ni tó máa rò lọ́bẹ̀ wípé bọ̀ Lizzy Anjorin ti ń sọ tipẹ́tipẹ́ pé Gistlover ti ní àwọn tó máa bá píìkì èèyàn ibi tó ń gbé nìyẹn lọ wọ́n máa ti lọ fi àṣírí kan wọ́n ti lọ fi dúnàádúrà ìwọ ló fẹ́ sọ̀rọ̀ ìwọ ló fẹ́ ṣe ìdájọ́ mú láṣírí ẹ lọ́wọ́ o àwọn tó lọ mú nílé mú láṣírí wọn lọ́wọ́ wọ́n gbé bọ̀ wá síwájú ẹ rán lẹ́wọ̀n gbogbo yín tẹ̀ǹtẹ̀lé Ìyábọ̀ Òjó báwo lẹ ṣe feel pé Ìyábọ̀ Òjó mú adájọ́ tó rán Naira Marley lẹ́wọ̀n oṣù 3 láì ṣẹ̀ láì rù